Yes, sir. Ọlọ́run gbogbo ìlànà ti balẹ̀, ọlọ́run pàṣẹ ara yín balẹ̀, ọlọ́run dídá àwọn ọ̀la yára. Gbogbo àwa jẹ̀mọ́ yìí, Ansarul Islam Society of Nigeria, gbogbo àgbáyé, gbogbo àgbáyé, àwa làwà níwájú yín láàárọ̀ yìí. Àwa kí yín, àṣìwà bá yín dárò ọ̀kan náà àwọn olólùfẹ́ yín ló jẹ́ tọ́katọ́ka, ó sì jẹ́ oníṣòro àbíwá pẹ̀lẹ́. Bàbá wa Khalifatul Adabiyya, bàbá wa ní mọ̀sígbá, lórí ẹni a máa pè wọ́n Khalifa mọ́, pé ẹni tó máa pè Khalifa sí káyé, ẹnu mọ́ ọlọ́jọ́ ó ṣe. Àwọn bàbá yìí ti dínkù bàbá tí à ń sọ parẹ́ yìí, àwọn gẹ́gẹ́ ní Alhaji Àgbà. Bàbá wa Sheikh Olúkọ, bàbá wa ọba àjẹrẹ Kamaluddin tí wọ́n ṣaláìsí. Gbogbo àwọn jàmáà Ansarul Islam ni wọ́n wá kí i sí. Nǹkan méjì ni wọ́n bá wa, nǹkan méjì. Bàbá wa National Mission Ansarul Islam Sheikh Abdulmumin Anafi Ajara, àwọn ni wọ́n máa sọ ìdí tí àmọ́dé àkọ́kọ́ náà níbi àwa kí i, àwa bá yín kẹ́dùn. Gbogbo àwọn ọmọ yín náà Ansarul Islam, gbogbo náà wà ní jòkó, kọ́dà Registrar University wọ́n wà ní jòkó. Bàbá wa President yẹn gbogbo Ansarul Islam àbí wọ́n wà ní jòkó, àti gbogbo àwọn ọmọ yín. Bàbá wa Yára ẹ̀yin lẹ́ni máìkì. لا شك بروفيسور ولا يكون سنة بسنة ولا يكون سنة بسنة ولا يكون بروفيسور ولا يكون بروفيسور كيكي ولا يكون كمبيوتر لا شك كمبيوتر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. Bàbá ọlọ́lá wa, olórí wa tí ọlọ́run gbé wa wá lásìkò wọn. Àwọn àlọ́rẹ̀ ṣe ìkàhálì lónìí láàrin tó sì wọ̀ níbẹ̀ náà.
kó wa wá láti wá dúpẹ́ fún yín. Ọmọ mọ rírì àdàdí àgbà látẹ̀yìnwá òní. Ọlọ́pàá fẹ́ yẹ̀yàn níṣẹ́ àti kó fẹ́ èèyàn yẹ̀yàn tí. Gbogbo òṣèlú àwọn tá a bá mú pàdé bàbá nílẹ̀ yìí ní abá ti wọ ọdún ilé ìṣòro náà ó sì ti fi yé. Ìjọba ń lẹ bàbá tó pè káàkiri, wọ́n sì máa ránṣẹ́ sí bàbá pé wọ́n bọ̀ wá. Ìjọba sì ti débí akẹ́kọ̀ọ́ àlàáfíà ó sì pè sí. Òsín tí bàbá ní pèsè pé lè fi ti dìde. Àwọn ọmọ yọ̀dá àṣàwùsí àmì fún bàbá ló kékeré. Àwọn ọmọ yọ̀dá omi tí táwà omi yunifásitì báyìí ẹ̀ẹ̀sì wò lára sí àwọn ẹgbẹ́ wọ́n lè rí ìlú ọ̀pá ìgbé ìgbà àṣàwùsí àmì àdàbí àgbà ń gbé bọ̀ ọlọ́run bí ẹ ti káàkalẹ̀ ká tó dé. Ìsàdéhùn bẹ́ẹ̀ lójú àwọn bàbá ẹ̀wá yẹ̀yẹ̀ náà lè ní bá débi bàbá wa bàbá. Ó ti sẹ́yìn gbara á lè rí nǹkan kan sí àti kádọ́wájú yín. Ẹ̀sìn ló ń sẹ́dìde wọ́n wá fún wa ní ẹ̀tọ́ tẹ̀ máa ń ṣe. Wọ́n sì fi ṣàdúrà fún wa bàbá àdúpẹ́ o. Ìgbà tí máa dúpẹ́ fún yàn lọ́wọ́ bá dúpẹ́ fún mi. Ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kọ́ ọ̀yà ọ̀kan nínú àwọn ọmọ yín fún ọ̀nà àfáà. Bẹ́ẹ̀ máa sọ pé èyí náà ń tẹ̀lé iṣẹ́ náà. Wọ́n kọ níwà bí a sì ní gbèsè fún mi láyà. Wọ́n kò ní gbèsè fún mi náà jì ní. Ó ti wọ wákàtí débí láti bẹ̀rẹ̀ lọ́wọ́ ti ṣẹlẹ̀ ní bàbá tí ń ṣe kásàdéwájú ní adéwájú ní. Wọ́n tún ti kan àbí ìkejì. Wọ́n sọ fún ọ pé òun ni lọ́wọ́ bá sàmúlẹ̀ sàmúlẹ̀. Àdúpẹ́ o. Àmọ̀rírì ẹ̀. Gbogbo àwọn afọ àwọn àmọ̀rírì ẹ̀ àdúpẹ́. A sì ní ọlọ́run ló dúpẹ́ fún ọ̀gá mi lọ́wọ́ kò sáà ìyá àyè. Lọ́wọ́ bá sàdá yìí. Wọ́n ti ní sáré ìṣàlá. Wọ́n kọ̀ láwọn ènìyàn ní ìtẹ̀lẹ́ àwọn. Wọ́n kò jọ ha. Àpapọ̀ ká ṣe é tàn bàbá wa ní àṣẹ mi. Orin ti pẹ́ńpẹ́. Àwọn àgbà amáka filẹ̀. Ẹ̀sìn káà amáka púpọ̀ ọ̀dàgbé. Àṣìṣọ́ ti ń pẹ́ńpẹ́. Àmì ti ń pẹ́ńpẹ́. Ìbí pẹ̀lú àmì ti ń pẹ́ńpẹ́. Àbá náà ń pẹ́ńpẹ́. Lórí àwọn bàbá. Àmì Bismillahir Rahmanir Rahim.
àsọ̀ọ́lẹ̀ tó fi pẹ́ ni náà ni pé nígbà àbàdá ni wọ́n gbàdà tí kọ́lọ̀ máa ti níra wọ̀ mọ́wọ́ ọ̀dọ́ ó sì tẹ̀lé gbogbo ẹni yóò kọ́lọ̀ bá ti gbé sáyè náà tó bá ti kọ́lọ̀ bá ti gbé sọ́dọ̀ bàbá sọ kalẹ̀ bẹ́ẹ̀ pé ẹni ọba tẹ̀lé lọ́jọ́ ẹni ó ti lè kọ́jọ́ òun jìnnà tó ó sì fi lè ọ̀sùn mọ́tò kò bá jẹ́ pé wákàtí kan ló gbé láàyè ẹni òun ti bọ́ sáyè ní òjò ọjà síbẹ̀ á máa dùn àwọn owó kalẹ̀ tọ́lọ̀ wọn sọ̀ kalẹ̀ síbẹ̀ ló sílẹ̀ àtàwọn. àwa wálé ní pẹ̀lú bàbá wa tọ́lọ̀ fi wá lé lọ́wọ́ tí wọ́n sì ṣe àdéhùn tá a sì gbọ́ mi rárá wọn kàkẹ́ rárá ìjọba tó nígbà yìí pé bàbá wa àdájọ́ àgbà ní gbogbo àwọn ilé ìjọ wọn. wọ́n wí lọ́pọ̀lọpọ̀ báyà ní pé wọ́n ní wọ́n sọ fún gbogbo àwọn pé ìdí ìlú ìjọba ń bá yé ìjọba àpá. wọ́n lè jẹ́ lóṣù tó lé bẹ́ẹ̀. àwọn pàṣípò yìí tí bàbá wa kò ní wọ́n jẹ́ tàná wọ́n jẹ́ ìjẹta tí wọ́n tún máa lọ láíláí. àmì àbẹ́ká ṣe wà á lè. àwọn náà làwọn akọ ọ̀rọ̀ pẹ̀lú wọn. àwọn náà wọ́n kó wa sójú wa. Maulana فضيلة الشيخ صبي مصطفى محمد أمال الدين بن حبيب الله بن موسى الأدب لا أقول لبخشي لم يتعلوا عن بابا ọba wa lẹ́jẹ́ àgbà kò ní torí kò sí kàlífà máa ẹ̀yìn lẹ́gbàá kò lẹ́nu wa nínú ẹ̀sìn ìwé lérí àga yìí náà lẹ́wà níjọ́ tí òjò dálé lọ́rin bẹ́ẹ̀ wá gidigidi gẹ́gẹ́ bí aṣáájú rẹ̀ ẹ wá ránṣẹ́ sí bàbá wọn sì báyọ̀ nínú àfihàn ẹ̀tẹ̀lé mi àwa tẹ̀lé ní káàkiri ilé táwọ̀ tẹ́lẹ̀ kó báyìí làwọn èèyàn gbé kàlífà lẹ́wí gbọ́nà pé ẹ̀kọ́dọ̀ kó kàlífà lẹ́nu ẹ̀yìn ìpamọ́ látò ní lọ́wọ́ di bàbá wọn sì gbà ẹ̀wí náà sì dìde wọlé. lákùrátù ṣe gbọ́ òun ó ní sábàbù nùzúrù ká máa jẹ́ ọba àlọ́ ká máa jẹ́ àlẹ́ bàbá wọn sì gbà mọ́ sọ. irú ẹ̀ sọ̀rọ̀ náà ẹ sì gbé bàbá ìdíje 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 káwọn tó náà wá pọ̀ sí i lónìí ayé tí inú òní parí àwọn èèyàn gbọ́dọ̀ kò sí ní ìlú àwọn pẹ̀lú àwọn bàbá àwọn àfa wa wọ́n jẹ́ àfa gbogbo títà bàbá lè máa bọ̀ lálẹ́ bí ẹ̀rẹ́ mi tí ọ̀gá wa ni wọ́n ò sí níbi àlàjì àgbà tó wọ́n sí náà wọ́n wà wọ́n rè wá wọ́n tọ́jú wa wọ́n tọ́ wa kéwù. àmọ́ ó ṣeéṣe kẹ́ ẹ mọ̀mọ́ wọn tó lẹ́ni ọba ti wà wájú ẹni ó wà lẹ́yìn rẹ̀ ọmọ lúgọ ni. ọmọ lúgọ ni ẹnìkan ò ní mọ̀ wọ́n. àfi dọ́kọ̀tọ̀ bá lọ ya. ọlọ́mọlọ́yà kò wá jẹ́ yíyá náà ká tó lè máa forúkọ wọn sáyé ọjọ́ àyínà làwọn gbà. ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀lé sí fáwọn kàná ìkẹta ìkẹyìn. lẹ́yìn náà sì gbà lára àjà mi lẹ́kọ̀ọ́ ìgbàlá. ọba tó kó náà lọ fún ìlú ìdáyọ̀ lọ́wọ́ àti ìlú àtàlàfíà fún ìlú ìdàgbà. wọ́n bẹ pẹ̀lú wọlé ní àwọn àbá wa Maulana Sheikh Mubarak bun Habibullah bun Musa al-Adabi. bàbá wa àwọn náà ń pè é gbogbo àwọn àṣàrò Islam first vice national president ti wà ní bàbá wa Sheikh Sọ́ọ̀lì Yusuf engineer Sọ́ọ̀lì Yusuf ìlẹ́tò òkè bàbá Mufasiru kó aláyẹ bàbá wa àlàdé àgbà lẹ́kọ̀ọ́ Maulana Fatila fi ṣe ìwà níbi láyé àlàdé àgbà tó wà ní ìlú. fún àwọn àbá wa tá a tẹ̀lé wa ó jẹ́ pé yàrá lẹ́jú fún bàdá lẹ́jú fún pòfẹ́sọ̀ Kámi Káyọ̀dé Kamal
Tí wọ́n mú bàbá tá a jọ wá ní aláàjì wa ìṣe àkàgó ọmọ yín, ọmọ SSD kó. Wọ́n lè kú kó. Gbogbo àwọn àbá wa nínú ilé ìdòwò ìṣàjú lẹ́fẹ̀ẹ́. Ọmọdé ni wọ́n. Lọ́jọ́ justice àlàyé àgbà. Lọ́jọ́ justice bàbá wa jẹ́. Àbá àtẹ̀sẹ̀ fún wọn lọ́mọ àwọn náà tó kó lérí bẹ́ńkì. Ọba tó sílẹ̀ ní tọ́mọ̀ ọ̀la yìí kó sílẹ̀. Gbogbo àwọn àbá wa la ṣe wáyé. Báwa kí ló bàbá tó kọ́ ìgbàlọ́. Ṣé ìlẹ̀ ìtàkùn? Ìgbà ayé lè sọ pé ìjọba àpapọ̀ ti fún yín ní kánsílọ̀ ní yunifásitì federal. Àbáṣọ́ láti sì wá gbé wá. Ní abá làwọn ọ̀gbà kéèyàn ó ṣe méjì àwọn ìyọ̀dá ìjọba àpapọ̀ ẹ̀ fọwọ́ pẹ́ ní ẹ̀ ṣe ń báyìí. Ẹ̀ ń sì ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń sì ń lọ bẹ́ẹ̀ lẹ́bí sọ àwọn ọmọkà máa fi yunifásitì. Wọ́n fẹ́ ṣe kí wọ́n sọ ìjọ. Ìjìyà Musa Àlàbí àgbà. Ọlọ́run bá wà nínú ẹni lọ́wọ́ láti ṣe ọmọdé ìgbàlá. Ṣé bahwa national Islam bahwa ia popular dan dengan popular di dalam semua bukan kami terbic bahwa ini awak ini buat bahwa lagi tanah bahwa mau mati kami mati ini kalau tidak untuk Islam awak baik ni mungkin dia sebab orang diri bagaimana kalau kalau serius sekali awak mau buat harus buat baik awak jadi sekali siapa awak cakap ini baru jalan pokok boleh itu dia sesuai dengan ini apa bakal lakukan itu pada keadaan lakukan kalau itu boleh dengan orang orang luar dan tambah terjadi kamu buat yang ini aman tahu kabar kamu apa ini dan aja apa itu buat orang itu bakal sampai macam aja buat wajib orang ini dah buat present semua tu yang semua tuan baik loh itu buat berdua ini apa yang buat oke apa yang sebab awal Syekh Mustafa Kamaluddin Anak bapa wa sekarang pun ada kita pergi pada luar semua lebu. Lepas itu semua jadi semua pasal ke sabra mana. Nanti sekarang tahu dari lolo tahu kawin kawan luar siapa. Kawan aku di rumah. Kau dah boleh solid. Kawan aku di rumah saya buat solid dia di luar tahu. Awak luar bapa aja, bawa aja, bapa mesti ada hukum. Ini pada luas, kau sabra kau. Ini kau di sini malu. Ini dah sabra. Pada orang itu si bapa orang itu pasti dia baik dia jual kan. Sedang apa ada jual, dia beli. Ini ada propagasi. Sedang apa baik dia lomba apa. Jadi
náírà máa gbà nínú ilé yín níbi ìjẹun yín níbi àyè yín ẹ̀jẹ̀ patron life patron Ansarul Islam worldwide ẹ̀sùn lè chancellor fún Muhammad Kamaldeen University àwọn ayára sọ lẹ́ẹ̀kan pé lóòótọ́ ni wọ́n gbé pé ìgbà tí wọ́n fún wọn wọn ni wọ́n sì fáwọn ní federal aero university kánò àmọ́ nígbà wọn gba ti ṣe àwọn ẹbí ní ìbẹ̀rẹ̀ lọ ìgbẹ́ ìta àwọn tẹ̀ wọ́n wá lè rèé sí méjì tó àwọn ò lè fi láti ìta tó èyí àwọn bá. ó fi gbé bàbá wa àwọn làdàbí àdàbí ni wa. Yàrá wọn àdírẹ́sì wọn kó dàbí pírẹ́sidẹ́ntì wa ìtàgé àdírẹ́sì wọn ní chancellor of the tó kó la chancellor Kamaldeen University. Bàbá wa gbà wọ́n fi náà balẹ̀ wọ́n wá kí n ti rọ́bì bàbá wa lájà gbà àná wọ́n wá gbà yọ̀dá wọ́n ní bàbá wa dàgbà pẹ̀lú pé àwọn bẹ́ẹ̀ gbà bá tẹ̀lé ní gbogbo àdáwọ̀ dá owó àwọn àwọn àtọ̀ àwọn ọmọ jẹ́lá jẹ́lá Bàbá Sheikh Mustapha Kamaldeen Mọ̀wá. Ẹ bá ti gba ọwọ́ nísìnyí ẹ ti gbà lájẹ àgbà ọmọ nation. Ẹ bàbá wa Sheikh Mustapha ẹgbẹ́ mọ̀tò. Nínú ọ̀sẹ̀ méjì ẹ̀rẹ̀ wa jẹ́ fún bàbá ẹ̀ wá gbà yọ̀dá nígbà tó kọ̀ bá màláyà àgbà lóde bàbá ti kọ̀ bá mú wọn bá ìgbà lọ́wọ́. Wọ́n láwọn fẹ́ kí àbúrò wọn tó tẹ̀lé wọn táwọn náà wá kí yín. Sheikh Mubarak Kamaldeen Alhaji Abdul Ismail Sheikh Mubarak ní ìsúnmọ́ àwọn àwọn onídìí ìgbàwọ́ ọ̀rẹ́ Sheikh Mubarak ọ̀rọ̀ àgbéṣẹ́ lòdì ọ̀rọ̀ fún àbájá. Wọ́n bàbá wa Alhaji àgbàtọ́ sáláìsì ẹ̀ka kọ́sọ̀ àdúrà fẹ́ gbogbo náà. Wọ́n lọ kọ́ wa kẹ́ bàbá wa Alhaji àgbà wọ́n lọ kọ́ yá sí wọn. Wọ́n lọ kó foríjì wọn. Wọ́n lọ kó foríjì wọn. Wọ́n lọ kó foríjì wọn. Wọ́n lọ kó fún aláìsí ní Firdaus. Wọ́n lọ kó foríjì wọn ní ká bí kúrò aláwọ̀ mẹ́ta fún bàbá wa Alhaji àgbà àtàkà. Bismillahirrahmanirrahim. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Amin. Wọ́n ní bàtà àti gbúrò aláwọ̀ tó ń bàbá wà lájà gbàgbà lọ́nà kó gbà fún wọn. Ó fi wọ́n lé bàbá wọn yẹn ni. Níbẹ̀ ló kú ọlọ́run. Wọ́n lọ́wọ́ wọ́n sì sí níbẹ̀ lórí bàbá dáadáa ni wọ́n. Rẹ́ni rí ni wọ́n. Wọ́n ní bàbá tí wọ́n wá lé foundation ni wọ́n wá fòkúta lílẹ̀ jù. Wọ́n lọ́nà ti fi hàn wá
àbúrò ìgbàlẹ́ rú. Wọ́n láwa ló kú ìgbàgbọ́ra o. Wọ́n ní ká dákun. Káwọn èdè ìbò náà ti jẹ́ àjọlù ní ojú àkíwá. Wọ́n ní àgbàdùdá wọ́n sì dá bàbá wa Àdàbíyà ẹ̀sìn Islam làbàlẹ́ fún kò sí lóko ìlú ìgbésẹ̀. Wọ́n lẹ́sìn náà gbogbo àwọn tó ti lo àyè náà ni wọ́n gbé lọ́wọ́ lọ́wọ́ tó bọ̀ rẹ̀ ìjọba tó lánàá yìí náà. Wọ́n láwọn mùsùlùmí tí àkọ́kọ́ wa mùsùlùmí ọ̀wá ṣe kàwọn dín àbí ìbòdà. Wọ́n nígbà táwọn fẹ́ pe bàbá wa ọ̀wá ṣe kàwọn dín àbí ìbòdà bàbá òkè àkọ́kọ́ àwọn fẹ́ pè wọ́n sí ẹ̀dú. Wọ́n láwọn ní ibẹ̀ wọn bẹ̀rẹ̀. Oyè wo lórí kan pẹ̀lú àyẹ̀wò yìí tó máa ṣẹlẹ̀ sí wáyé. Pẹ̀lú ọ̀nà bẹ́ẹ̀ ni ti fi ẹ̀sìn láti bàjẹ́ ti dáyé láti kékeré tẹ̀ ìdáwó. Wọ́n nítorí pé bàbá wa bíbò dáì ọ̀rọ̀ ìdí ẹ̀ bá wí ó tó fẹ́. Wọ́n láwọn wá ṣèwádìí káàkiri gbogbo àríwá ìjà àti mímú sí olùdájọ́ ẹ̀sìn. Wọ́n láwọn arúgbó ti sí tó fi ìdílé rẹ̀ lọ́gbà tó ṣe gbégbé pètélẹ̀. Àwọn amíkalẹ̀ àwọn adúpẹ́ fọlọ́ ọlọ́run àdúpẹ́ ẹ̀tọ́ ọ̀fẹ́ lọ́rọ́ níṣẹ́ yìí. Wọ́n láwọn wá sọ fọlọ́ pé ọkàn àdúpẹ́ fọ ẹni táwọn náà sáré tẹ̀lé táwọn sáré tẹ̀lé lọ fún lóye yìí tó kálukú òkú kan òṣìkọ́ sáwọn lọ́kà wọ́n ti bìọ́ ìgbẹ́. Wọ́n láwọn aṣojú náà pé dídá fún bàbá yẹn lọ́kọ́ fún àgbàríkà sí ọlọ́run ti pèsè ó wá ní góòlù sí lórí góòlù bá tó pọ̀ mọ́ ní ìgbẹ́ ọlọ́run fi dàgbà ìgbà yìí lọ́mọ ní góòlù lọ wọ́n ní bẹ́ẹ̀ ni ìtẹ́tẹ́ papọ̀ fún bàbá wa lájà gbà wọ́n ṣe rí wọn ikú táwọn fún wọn ó ṣàwọn fún wọn oṣù tó tọ́ sí wọn wọ́n ti ṣàfù ṣé tí wọ́n ti láyé ni. Lọ́lọ́run tó ni wọ́n sọ̀rọ̀ ìlàlẹ́ ẹjọ́ kan bàbá wa national mission tó nínú ọwọ́ àjòkó lọ́nà fún èdè national mission kan wọ́n tẹ̀lé national mission kan wọ́n wà níbẹ̀ gbàdá. Bàbá wa lúwàdí àgbáyé alẹ́ ẹjọ́ náà ṣe títà sọ̀wá táwa àgbàdo sáà máa ń yọ ọ́ tó bá àwọn àtàgbé àgbo olóòtú láti fi bàbá ọba àjẹrẹ ni wọ́n jẹ́ ti gbé wa bàbá ọba àjẹrẹ náà wọ́n lò pé. Alẹ́ ẹjọ́ kan náà ni àdúrà náà ní gbogbo ayé wá kàn gbogbo ẹni tí wọ́n ń gbé láyé mẹ́tẹ̀ẹ̀ta wọn kò lè sìn dáadáa rẹ̀ direct commission rẹ̀ ọ̀dọ́ ọba lọ náà wúrà wọn ni wọ́n ní náà kàdé àwọn àgbà mẹ́ta ló sọ kàdé alẹ́ ẹjọ́ náà wọ́n. Wọ́n láàrin látara àǹfààní ètùtù ìwòlílẹ̀ bàbá alájà àgbà àtọ̀tọ̀ wọn ló ti sàn wá alẹ́ ìjọ kan náà ni bàbá wa tó wà sí àgbáyé wọ́n sì wá sí ibi ìjọba ní ọwọ́ bá lórí mẹ́ta yìí lọ́nà tí kò kalẹ̀ bí lálẹ́ yìí wọ́n ní àkúlẹ̀ àṣìbùkà ní ìyàwó pé sára àwọn ẹjọ́ máa ń jẹ̀kọ́ ni wọ́n sọ owó ẹgbẹ́ náà wá wọ́n wá ní wọ́n láàbùlẹ̀ àṣìbùkà bí lẹ́nu ẹ̀yà wọ́n máa ṣe ọlọ́run bí wọn ilé ìgbìmọ̀ àbúrò mẹ́ta bàbá wa alájà àgbà wọ́n ní wọ́n gbé lọ́dọ̀ gbogbo àbúrò mẹ́ta tí ta náà mẹ́ta tí tọmọ mẹ́ta dámọ̀ lọ́pọ̀ ilé mi bàbá wa ń ti eléyìí ẹ̀kẹta bàbá wa sọ pé láì kàmẹ́lì bí ẹ̀hádà wọ́n wá ní bàbá wa jẹ́ àgbáyé bàbá wa mísẹ́lẹ̀ ní ìlú nígbà yìí kò tí kò àwọn òbí láta ààbò dára náà wọ́n là bá àṣà ìṣòro wọ́n ní nígbà tẹ sọ fọlọ́fọ́ ní àwọn náà ọ̀rẹ́ àti tó fún wa wọ́n tó máa bí ẹ̀rọ tó lọ fún ọ ní ọ̀bá ti gbèrò èyí ló
lójú ẹ má bẹ̀rù lọ́rọ̀ ló gbéṣẹ́ yìí lọ láta áàmù dáradára dáradára bàbá ẹ má kà má wọlé ọmọ òbí má kà má ìṣẹ́ tó gbàgbọ́ òbí má kà má gbogbo sẹ́sẹ̀ ní bàbá wa ń tẹ̀lé ẹ̀kẹta bàbá wa ló wà sí àgbáyé ẹ dàpọ̀ ọlọ́run pé mi náà ní ìgbàgbọ́ lórí pọ́lísì kọ́ máa jẹ́ mẹ́ta wọn àti wàlá haúlà wàlá quwwata illa billah alẹ́ ìjọ kan náà lọ sọ̀kalẹ̀ ní ọba tí pọ́lísì ọba lọ́dún ọba lọ́dún. wọ́n ní wọ́n àwọn ìgbà ìgbà náà kà ní bàbá wa lẹ́jọ́ àjọba ní àkókò ara rẹ̀ ara wọn àwọn ti rí. ọba wa bàbá wọn ti àkókò bá wa ń tẹ́lẹ̀ ní ètò ní pìrìsẹ́ǹtì rẹ̀ lọ́wọ́ àti àgbáyé òní sọ àárín káwọn òkúta ìjọ náà wọ́n lè ti kẹ́ ojúmọ̀ ìgbà láti àgbà náà ló fáwọn náà kàlẹ́. wọ́n láwọn ń pè bàbá alájẹ́ ìpàdé láwọn àdéhùn fi aláwọ̀ ọlọ́run tó wá náà wọ́n sí àwọn kan náà wọ̀ àwọn wí ẹ̀ báwa alájẹ́ àgbà jẹ́ ìta àwọn aṣèṣọ́ bí òun láì àwọn wí wọn láwà ní àbí ẹlẹ́kùnjẹ́ lẹ́ẹ̀kẹta àwọn ọmọ láwà ní àwọn náà wà dáláwà ní nàìjíríà nàìjíríà dáláwà ní. bàbá wa ń fi eyín ẹlẹ́ẹ̀kejì àpọ̀ kàyí náà gbogbo ẹ̀ ní àdàbí náà ní àdàbí àdàbí yàtọ̀ àdàbí yàtọ̀ ìṣe ìlànà àjọlẹ̀ àdàb àdàbí yàtọ̀ àdàbí yàtọ̀ ìṣe ìlànà àjọlẹ̀ àdàb. lọ́wọ́ láti kú ẹ̀yẹ́ wá. ọlọ́pẹ́ ni náà wọ́n nínú àwọn tó pẹ̀lú alájẹ́ àgbà àgbègbè ẹ̀ máa mú wa bá wọn dáhùn kó ikú máa tẹ́lẹ̀ láti sílẹ̀. wọ́n lè jẹ́ àgbà tó ní wọ́n lọ́wọ́ jẹ́gẹ́ ní yóò wọ́n lè láàfíà orí kò tẹ́ gbà ipò àlàáfíà náà wọ́n fún láàfíà ó dá kọ́ọ̀lẹ̀ wà lóko rẹ̀ wọ́n sí. wọ́n ní gbogbo ní ẹ̀mí wá sí alájẹ́ àgbà ẹ̀mí sí alájẹ́ àgbà àrísìkì bẹ́ẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ èmi kí mo bẹ́ẹ̀ ọlọ́run gbogbo rẹ̀ fún ọlọ́run ìjà wọn gbogbo rẹ̀. wọ́n tọ̀ ó ká fún wa ká ní pẹ́ ọlọ́run gbóró ìṣòjú wa náà lọ́ba tó ojú ẹni kì í ṣe ìyẹn. lábẹ́ ọlọ́run ká ní sábà bí àwa náà wà bí lónìí. bàbá ọlọ́run jẹ́ mi ó kú. wọ́n lẹ́nu lálùbáríkà kálẹ̀ gbogbo àwọn náà ní lórí ẹ̀mí yẹn. wọ́n ní kọ́dà àwọn tó tọ́ lọ́lọ́ kọ́dà wọ́n tó jẹ́ jàlájà àgbàyọ́ lálùbáríkà wọ́n náà ló lálùbáríkà lọ́dọ̀ dáhùn àwọn ọmọ yìí náà tẹ̀ wọ́n lé. lọ́jà ní lára àti àgbàdo jẹ́ wọn àgbẹ̀ wọn. kágbé wá dùn àgbàbà wa lájà àgbà ká sì pé ní tìjọ ni wà á dúró wàlẹ́ẹ̀lì ìzásàjẹ́ mọ́wádàájà ọ̀bùkà wà máa pàlẹ́ wàlẹ́lẹ́ ààyè ọdún khairun laka minal uli wàlẹ́ sọ́ọ̀fà yutika rabbuka wàtàlítọ́ ìdíkà yẹtìmá fàáwí wàjàdàkà dọ́là fàárí wàjàdàkà àyà fàárí wàmàl yatima fàlà taqhar wàmàs sa'ila fàlà tanhar wàmà bi ni'mati rabbika fahaddith. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب Oya fara balẹ̀.
wọ́n ní bẹ́ẹ̀ bá gbọ́ bàbá má sì dá alájà tó bẹ̀rẹ̀ nísìn. wọ́n ní gbogbo wa wọ́n ní bàbá wa yìí o alájà àgbà yìí o bàbá wa alájà àgbà yìí o wọ́n ní bẹ̀rẹ̀ láti ṣe náà wọ́n ní bẹ̀rẹ̀ dáhùn gbogbo àyẹ̀kẹ́ wa bí ìlú náà sáré dá àti gbogbo àwọn tó wà káàkiri àgbáyé gbogbo àwọn nínú wa nínú máa wò wá náà wọ́n bá ní bàbá lárugẹ bàbá wa yìí o. سبحان ربك رب العزة عما يصفون wọ́n ní sálámà tó sì báyìí wọ́n ṣe ìwà alájà bàbá fún yín wọ́n máa sọ alájà àtàkì bàbá fún yín lé wọ́n bá alájà gbà wọ́n lè bá alájà gbà wọ́n lè bá alájà gbà.